Jerusalem tọrọ orí ní ìlú mi ìwé tí bá kú ẹ̀kọ́ ìgbókò mi ayọ̀ ìgbà wo lè mi òòrùn rẹ Ọlọ́run mi. Nípa dájú mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún irú ìgbésí ayé tí wọ́n gbé nígbà tí wọ́n wà láyé. Wọ́n máa ń sọ ọ̀rọ̀ kan kí tiẹ̀ kọ́kọ́ sọ yẹn lọ. Wọ́n máa sọ wípé kí àwọn tó wá sí Olodan wọ́n sọ wípé ìpàdé kan ṣẹlẹ̀ ní ọ̀run láàrin àwọn àgbààgbà lọ́run kan tó wá mú àwọn kan pé ìwọ ni kò lọ sí ibẹ̀. Pípé nídìí èyí àwọn ò gbọ́dọ̀ disappoint àwọn pípù yẹn, àwọn ni Ọlọ́run. Pípé so àwọn gbọ́dọ̀ fi ọkàn kan ṣe iṣẹ́ náà. Èmi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run dẹ̀ ràn wọ́n lọ́wọ́. Mo dúpẹ́ pé wọ́n ní àwọn àǹfààní kan láti jẹ́ pé kí nǹkan ayé kó wa ojúmọ́ wọn. Àwọn oríṣiríṣi ọ̀nà ló ṣí síwájú wọn tó ń fi lè wòye pé òkè ó tó táìmù kémi náà tẹ̀ wá establish ara mi ó yẹ at least èmi náà mo ti try díẹ̀ jẹ́ kémi náà ṣe àwọn nǹkan kan fúnra mi. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ayé wọn. Wọ́n máa ń sọ wọ́n ní tí 10 million bá wà àkáǹtì mi sí àbí 100 million lẹ́yìn tí bóyá network àbí nǹkan kò bá tí ì jẹ́ kó débi tó dé ìgbà tó bá fi máa dé lọ Friday kò ní sí nǹkan lákàntì àwọn ọmọ because wọ́n believe wípé àwọn kò jẹ́ depot tó yẹ pé channel tó nǹkan máa gbà jáde torí pé àwọn náà ti wà ní rúru ipò bẹ́ẹ̀ rí. So mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ò jẹ́ kí wọ́n ní greediness yẹn Ọlọ́run ò jẹ́ kó ráyè nínú ayé wọn pé láti gbogbo àyìnkan mọ́yà. Mo dẹ̀ dúpẹ́ nínú ìdílé gẹ́gẹ́ bí wọ́n ṣe sí èmi àti mọ́mì mi. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wọ́n jẹ́ èèyàn tó jẹ́ pé ó nífẹ̀ẹ́ gan, wọ́n wà kẹrin gan, àjọ máa ń ṣeré ni bí ẹni pé ẹgbẹ́ mi. In fact ní school níbi tí mo ti ń ṣiṣẹ́ one of my colleagues wọ́n ní kí ló dé pé irú bó ṣe dàgbà tó ìdádì mi even though tí kọ́ọ̀lù bá wọlé lórí fóònù ẹ̀ tó bá tó 100 dádì ẹ̀ ló máa pè é ló máa jẹ́ 80%. Ṣé ò ní márì ni oníyà kò lè yé yín kò lè yé yín. So mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé even though tó bá ní meeting tó wà important tí n bá kàn lọ́wọ́ níbi tí mo wà pé kò ṣe èèyàn kó tó ń neglect family ẹ̀ tí ó ráyè family pé irọ́ o ministry nìkan ni o because I believe ministry starts from your home. So he has so much time for us. Even my mom sometimes she will not have strength. My daddy mi máa mú ọlọ́lọ́ta ọmọ àlọ́ta fúnra lára wọn. He will wash clothes for us, do so many things. He's so caring. In fact I miss that man so much. And about church, he cares so much about the church of God. No matter pé kò ṣe mi ni mo ní o. Ọkọ̀ fi bí ṣe aṣojú síbẹ̀ ni. It's not my church, it's not mine. But Ọlọ́run tó ní àgbà ìṣàkóso, á dẹ̀ ṣe ìtótọ́ lórí rẹ̀. So mo dúpẹ́ lọ́wọ́ irú èèyàn tí wọ́n jẹ́. Bọ́lọ́run ṣe ràn wọ́n lọ́wọ́ láti lè gbé ìgbésí ayé wọn. Kọ́lọ́run dẹ̀ ràn àwa náà lọ́wọ́ láti ṣe àti èmi náà àti ìdílé mi àti ìjọ lápapọ̀ láti lè ṣe jù bẹ́ẹ̀ lọ. Káwọn náà máa disappoint Ọlọ́run. Praise the Lord. Adáwọn padà sọ́dọ̀ rẹ̀ ò bàbá. Adápadà sọ́dọ̀ rẹ̀ ò bàbá. Ìwọ ló lògbó àti adáwọn padà sọ́dọ̀ rẹ̀ ò bàbá. Praise the Lord.
wo ta fẹ́ kọjá lọ síbẹ̀ fẹ́ kọjá lọ ta fẹ́ lọ fẹ́ máa lọ bẹ̀ yẹn bos abon kamera ba ko bẹ̀ yẹn kema wa ko bó ṣe báyìí ènìyàn tí a bí nínú obìnrin ọjọ́ kúkú ni ó ní gbé ní ayé ó sì kún fún òṣì ó jáde wá bí ìtànná ewéko a sì ké lulẹ̀ ó sì ń kó lọ bí òjijì kò sì dúró pẹ́ ǹjẹ́ a ti pinnu ọjọ́ rẹ̀ yóò sọ ẹgbẹ́ ọwọ́ rẹ̀ wọ́n ti pa àlá rẹ̀ bẹ́ẹ̀ ni kò lè kọjá rẹ̀ ṣùgbọ́n ènìyàn kú á sì sàn dànù àní ènìyàn jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ lọ́wọ́ kó wọn dà láàrin ìyè àwa ń bẹ nínú ikú lọ́dọ̀ ta lè àwa ó wá máa wá ìrànwọ́ bí kò sí lọ́dọ̀ rẹ Olúwa ẹni tí ó ti torí ẹ̀ṣẹ̀ wa jàre láti bínú ṣùgbọ́n Olúwa Ọlọ́run mímọ́ àti alágbára jùlọ aláàánú jùlọ olùgbàlà gbà wá kúrò lọ́wọ́ oró ikú ayérayé ní òpin wákàtí wa nítorí ìrora ikú má jẹ́ kí a ṣubú kúrò lọ́dọ̀ rẹ̀ àmín. ẹ jẹ́ ká gbọ́dọ̀ sínú. jẹ̀bi ó ti wu Ọlọ́run Olódùmarè nínú àánú rẹ̀ láti gba ọkàn arákùnrin wa yìí ọ̀wọ́n ìránṣẹ́ Ọlọ́run Titus Adéfioyè Adéníran tí ó fi sílẹ̀ lọ sọ́dọ̀ ara rẹ̀ nítorí náà àwa fi òkú rẹ̀ fún ilẹ̀ erùpẹ̀ fún erùpẹ̀ eru fún eru èkó fún ní ìdánilójú àti láìsí èméjì ìrètí àjíǹde sí ìyè tí kò ní pẹ̀kun nípa Olúwa wa Jésù Kristi ẹni tí yóò pa ara wa dà kí ó lè rí bá bí ara rẹ̀ tí ó ní ògo gẹ́gẹ́ bí iṣẹ́ agbára nípa èyí tí ó fi lè fi sọ ohun gbogbo di ọ̀tun. Mo gbọ́ ohùn kan láti ọ̀run wá tí wípé kọ̀wé rẹ̀ láti ìsinsìnyí lọ alábùkún fún ni òkú tí ó kú nínú Olúwa bẹ́ẹ̀ ni ẹ̀mí ń wí kí wọn kí ó lè sinmi kúrò nínú làálàá wọn nítorí iṣẹ́ wọn tó wọn. mọ́mì ẹ bá fún un.
eru fún eru. Olúwa ògo ní fún orúkọ yín o Ọlọ́run gba ọpẹ́ wa fún ìgbé ayé ṣẹ́gun tí ọmọ rẹ̀ gbé lórúkọ Jésù Ọlọ́run gba ìyẹn wa a fi mọ̀mọ́lé ọlọ́wọ́ lórúkọ Jésù ó la máa jẹ́ ìtùnú wọn nígbà àkókò tán lè máa ní fíní bàbá lórúkọ Jésù ẹ máa tún lórúkọ Olúwa orí ọ̀fẹ́ Kristi mọ́mí kò dì mú lórúkọ Jésù agbára rẹ̀ kó pa ẹ́ mọ́ lórúkọ Olúwa lórúkọ Jésù ẹ ò ní gbọ́ jẹ̀gẹ́ Olúwa yóò jẹ́ ìjà kọ̀rọ̀ yín ẹ máa rí Olúwa ní gbogbo ìgbà ẹ máa rí Olúwa Ọlọ́run ní fi í sílẹ̀ ẹ máa tù í nínú ìní lórúkọ Jésù la kó dúró tì ọ́ ibi tó lè fi ní jáde Ọlọ́run kó dúró tì ọ́ ẹ má kó jẹ́ ìjà kọ̀rọ̀ wọn náà Ọlọ́run kó tì ọ́ lẹ́yìn Olúwa kó dúró tì jọ rẹ̀ lórúkọ Jésù Olúwa kó dúró tì jọ rẹ̀ àwa náà pẹ̀lú àwọn ṣẹ́gun bíi eléyìí ogun ọ̀run àpáàdì kò ní borí wa ogun ayé kò ní borí wa àyíká kò ní borí wa àwọn jọ ń sìn lórúkọ Olúwa Ọlọ́run kò ní fún orúkọ rẹ̀ ìjọ Kristi gbogbo àgbáyé ó yá máa tẹ̀síwájú agbára àpáàdì kò ní borí jọ Ọlọ́run ní orúkọ Jésù Kristi Olúwa ni a gba àdúrà. ìránṣẹ́ Ọlọ́run Emmanuel Olúwa lọ́wọ́ tí wọ́n wà ní tòsí ọ̀yá ẹ̀sùn orí ọ̀fẹ́ fún Ọlọ́run lẹ́ẹ̀kan sí gba ọpẹ́ wa a ti ṣe ohun gbogbo àyè sì ń bẹ máa gba ògo oṣù lórúkọ Jésù ògo ni fún orúkọ yín orí ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa ìfẹ́ mímọ́ ti Ọlọ́run ìdàpọ̀ ti ẹ̀mí mímọ́ bí a ti ń lọ kó máa bá wa lọ ògo ni fún orúkọ Olúwa Jésù Olúwa wa. Pàdé lẹ́sẹ̀ Jésù. Ẹ tó bá fẹ́ bu èmi tí ó ẹ bá fẹ́ bu ìpè sí bàbá o. Àwìrà ayọ̀ mọ́ra wa. Jésù mi. Kábẹ́ bù. Kábẹ́ bù. Bàbá yà mí. Bàbá yà mí. Bàbá mẹ́rin ti sin ẹ̀gbọ́n rẹ̀. Bàbá Sàmú sin ẹ̀gbọ́n rẹ̀.
wọ́n fẹ́ ká máa wọlé tó jẹ́ wẹ́yìn ìgbọ́ràn ayé ìjọ mẹ́kẹrẹ mọ́tàbí òkú ẹyin fún ẹ̀dọ̀ ìfẹ́ ẹ̀fẹ́ ìrẹ́ fáwọn lọ ogun ogun ètùkú náà. Nabaitana Leti baba odona yi Ọmọ olùṣàgùtàwà Àwọn márùn àwọn máa sí Bí a ti ń tẹ̀lé pàṣẹ rẹ̀ Àwọn pàdé àwọn máa rántí wọn ní pọ́ńtà tí ṣe bẹ́ẹ̀ làwọn jẹ́nu ayé àti fẹ́rẹ̀. àwọn máa rántí wọn ní pọ́ńtà tí ṣe àwọn máa rántí àwọn ní rántí àwọn ṣe rántí àwọn máa rántí wọn ní pọ́ńtà tí ṣe bẹ́ẹ̀ làwọn jẹ́nu ayé àti fẹ́rẹ̀. Paradise tani kò fẹ́ sí mi tani kò fẹ́ ní ayọ̀ náà nílé alábòkó níbẹ̀wọ̀n olùtọ́ wà láìníyàn mọ́lẹ́ wọ́n ń ṣe nígbà gbogbo níwájú ọlọ́run paradise tani kò fẹ́ sí mi tani kò fẹ́ ní ayọ̀ náà nílé alábòkó níbẹ̀wọ̀n olùtọ́ wà láìníyàn mọ́lẹ́ wọ́n ń ṣe nígbà gbogbo níwájú ọlọ́run.
òkú ilé ló lọ ilé ayọ̀.